Africa Content TV. Your man no Nibonica. Me, tea back at lunch. Every 5 minutes, get one lunch, told you any better. If I lunch, you already come back. Are you very funny? Moriba, alianti kodi ensilea. Come ne ma pẹ̀lú wọn kí o. Bàbá jẹ́ ẹ̀fẹ́, bàbá tó ń fẹ́ tọmọ kékeré tẹ ń fẹ́ ti Karachi Ayinla. Ẹ bá mi ṣètọ́jú àmì adé. Ìjàdí onílẹ̀ òun. Olórí jẹ́ olórí kọ̀ọ̀kan gbọ́dọ̀ kọ́ torí pé olórí lọ. Ààrẹ nígbà kú kalẹ̀, àmì àjùrà sí kí ni àìkú kalẹ̀. Àmàwẹ́wẹ́ àdìyó mo kí ẹ̀ sí ẹ̀ àmàwẹ́wẹ́ àdìyó. President fún gbogbo ẹni Fuji, bóyá lóde báyé bá ṣe ń yí, ìṣẹ̀lẹ̀ ká máa bá wọn ní ọ̀pọ̀ àpàdà. Ó ti sún fáìlà lé, ó ti kúrò ní àtijọ́, ìṣẹ̀lẹ̀ tó ń dé. Mo sì rí Ayinla mi lóṣù àrò, ẹ̀jẹ̀ wọ ẹ̀bá mi gbà gbọ́dọ̀. Ìṣẹ́jú márùn-ún yẹn kò dẹ̀ lé.